bẹ́ẹ̀ ni ká máa sùn eku wá wà ń bẹ̀ eku máa ń jẹ̀yàn lẹ́sẹ̀ ni bẹ́kú ṣe jẹ ẹsẹ̀ ẹni tá a jọ ń sùn nìyẹn ìyẹn máa ṣe program kémi tó ṣán pín time yẹn fún ọ wọn á ṣe 10 to 11 ìmọ̀ àmọ́ 11 to 12 àwa close station ìyẹn bá ní last week tó ń sùn kí n gbogbo ìka òun eku lóore jẹun ìwọ tó dúdú eku jẹ tèmi pupa bá wá sùn nǹkan èmi ò ní sùn lọ bí mo parí 12 mo jẹ máa lọ lé kí n máa fẹsẹ̀ rìn lọ. ilé ò jìnnà. ó ti ẹ̀nọ́sẹ̀ náà ó ti mọ́dọ̀ àkákùn inú house ẹ̀dẹ̀ mọ̀ pé inú house ìbára GRA ìlú sì dá. bí mo ṣe wọ inú street kan nìyẹn sà ajá ló yọ sí mi o ajá yẹmọ ìsìn ìlàjà ti lórúkọ sí ṣí àǹkọ eléyìí ga ó fẹ́ ga tó mi lórí ìdúró. bódebòde. mo wá ń káwọ́ mọ́ra báyìí mo wá ń gbọ̀n bí àtọ̀lé. mo wá ń gbọ̀n ó wá ń yípo mi ló ń gbógan asáré lọ àtúnwá ó ti mú mi lé ó ti ń pẹ́ ariwo pé òun ti mú yàn lẹ̀ mo kàn rí torchlight yẹn nìkan ìwọ wo ni ẹ èmi ní sá ìwọ wo èmi ní mo ń bọ́ láti rédíò ni rédíò ìwọ kúńkúlù yìí rédíò ẹtẹ̀dẹ̀ tí wọ́n sọ rédíò ọ̀hún di kẹ́ máa fi ìwọ yìí rédíò mo ti ń bọ̀ sá rédíò ló ti ń bọ̀. ó sì kó rẹ́kọ̀dù dájọ́. ó wà ayé rẹ́kọ̀dù ni a kò gbọ́dọ̀ báyìí. a máa kó mọ́ra bẹ́sẹ̀ bí ó wà lábíà mi. bẹ́ẹ̀ni. ó wà lánàá ìwọ yìí ń bọ̀ la mo ní bẹ́ẹ̀ gbogbo tí mo fi ṣe program òun ní sá program wo ló ṣe mo ní ká sùn láyọ̀. wọ́n ṣe ìgbọ́tán ni. ọlọ́dẹ yẹn ṣe ìgbọ́tán. kí ló kọ ẹ. ló ń bá darúkọ mi fún pé mi ni ẹbẹ mùsùlùmí tó sọ̀rọ̀ olówó ń yọ àtàyìnlá ọmọ wúrà mo ní bẹ́ẹ̀ ni ó yá ohun tó fi ṣètò yẹn máa sọ mo bá tún bẹ̀rẹ̀ ètò mi. mo dé lónìí o tí mo sọ pé èmi ni olúwa ọlọ́run ọba mi ìbà rẹ lónìí o. wọ́n ò lé ajá yẹn dànù. ajá sì dúró tó ń jùrù báyìí wọ́n ní ìwọ ni lóòótọ́ mo ṣe gbọ́ prógráàmù ẹ̀ tán ni kí ló wá ń wá kiri lórí mu ni mò ń lọ lé ní ibi tá à ń sùn kò ní ìdí ẹjọ́ ṣáà ní tó bá pàjá yẹn wọlé ó wá tẹ̀lé mi wá sìn mi. ọ̀gá báyìí ń lọ yẹn ló ń wò mí lọ́dà ọ̀gá ẹni tó máa ń sọ̀rọ̀ rédíò wá tiẹ̀ máa ń rò pé èèyàn ńlá tó wá. sọ mi ò ń gbàgbé ọjọ́ yẹn láyé so àtòráyà mi àtò tí kíkiri yẹn tó lọ lára mi àtò bí ọjọ́ 4. ìyẹn gbígbó ajá rẹ jìnnìjìnnì yẹn ṣọ́ọ̀kì yẹn mo ti rò pé yé lónìí sójú àlámọ̀ wà ní. so kó tó lọ tí bá ti rántí ara mi á ṣe bákan kí n tó so tán. ẹ wá bẹ̀rẹ̀ sí sùn bẹ̀. ta ló tó orí kíní reception ta orí sìmẹ́ntì kan ṣe sìmẹ́ntì kan nínú OGBC tó ga pépélé ibẹ̀ àwa mo káṣọ búra lọ ni o. torí àti lórúkọ. bẹ́ẹ̀ ni o mo ń sùn bẹ́ẹ̀ ni o máa tẹ aṣọ yẹn mo ti ní tí máa fi bora tí n bá ti ń lọ rédíò tí mo ti kó gbogbo tí mo fẹ́ lò máa káṣọ yẹn sí nylon pé kí n lè sùn bẹ́ẹ̀. àti sùn rédíò jẹ́ nǹkan kan fẹ́mi. ọ̀jẹ̀ fẹ́mi náà. ní Paramount FM tí mo fi sùn bẹ́ẹ̀ lé lọ́dún 4 ojoojúmọ́ máa lọ bẹ̀ lọ sùn lálẹ́ máa jí láàárọ̀ ọjọ́ kejì torí mo fẹ́ kàròyìn láàárọ̀ ọjọ́ kejì ìròyìn máa bẹ̀rẹ̀ kò ti sówó o ṣàǹgbòwò ni inú wa gbọ́ ẹ. àwa tá a ti ẹ̀gbà wáyà gba 3 náírà. bolo ti fẹ́ rí. bọ̀yọ̀ di 30 náírà. bí ilé ayé ṣe rí ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. adúpẹ́ ibi tí. kí wàá làmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn èèyàn. àwọn èèyàn àbáwọn tó ń ṣiṣẹ́ wa. àwọn èèyàn generally ṣe mọ̀ pé ìrírí gan ó ṣe àgbà ọgbọ́n. ń tèmi kàn máa sọ fáwọn èèyàn ni pé ṣe rí ilé ayé yìí kò síjọ́ nínú ọ̀rọ̀ tí mo ti sọ síwájú yẹn kò síjọ́ téèyàn jí tọ́lọ́hun ò ṣoore o torí pà ń wá sí ni o. bẹ́ẹ̀ni. ìyẹn ni ká máa ẹlòmíràn gba déédéé bú sẹ́kún kinní kan sọ́lọ́hun ò ṣeré lórójú sunkún omi tó wá yẹn ìwọ ló pọ́n síbẹ̀. ó yà mí lẹ́nu. sùkákọ̀ kéèyàn máa dúpẹ́ ipò tó bá wà nínú ọpẹ́ èmi lè fi gbogbo ẹni sọ pé tí n bá ṣáà ti gbórí bá Ọlọ́run mo dúpẹ́ o kéèyàn bá rẹni tó jùlọ wà á tún dúpẹ́ ni. torí Ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ sí ni. bẹ́ẹ̀ ni ìyẹn lọ́lọ́run fi máa mú yàn gòkè kó dẹ̀ máa fọlọ́run lẹ̀ máa gbàdé máa ṣiṣẹ́. má kà wọlé wọ́. ẹ sà ẹ bá iṣẹ́ ń re máa ṣiṣẹ́ máa sà fún challenges tó bá ti dé ẹjọ́ ohun tó dé nìyẹn ó fẹ́ lé ẹni ó fẹ́ pa ẹni ìwọ náà bá a fà tó bá ti yọ̀ǹda ẹ̀ ó tún lọ nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n lẹ́ni tó bá dọ̀bálẹ̀ fún ikú ó ti ṣàgbákò òkú ẹni tó bọkú lọ́wọ́ ó ti dáràn kú. ìyẹn ni wípé bí kú bá ń bọ̀ mọ́dò de kú má bọ̀kú lọ́wọ́ báyọ̀ bá dé ìwọ àtayọ̀ ẹ bọ́ra yín lọ́wọ́. ìyẹn ni pé ìgbà
gbogbo ìgbà gbogbo àwọn tí wọ́n fi ń ṣèwàásù fún wa wọ́n bá sọ̀rọ̀ Jésù wọ́n sọ̀gbà tó kò ṣòro tiẹ̀. bẹ́ẹ̀ni. tó bá sọ tànà bí wọ́n sọ̀gbà tó kò tiẹ̀. bẹ́ẹ̀ni. Ọ̀rúnmìlà kò tiẹ̀. Ògún kò tiẹ̀, Ṣàngó kò tiẹ̀. kò sí sokose bàtà wá nìwọ tó fẹ́ sọ pé smooth running pé o kàn fẹ́ máa jí kankan máa ṣí kinní tútù pa kankan máa ṣe omble. bẹ́ẹ̀ jẹ́ ìdí ṣe rọ̀gbọ̀rọ̀gbọ̀ èyí ọmọ fẹ́ gbádùn ayé jíjẹ. pẹ́pẹ́ súpù wo lẹ fẹ́ràn jù láti máa jẹ? eléjò tẹ̀ ẹ̀kọ́ mi yẹn. ẹ sì ti wà ní eléjò tẹ̀ ẹ̀kọ́ mi yẹn. ẹ ṣeun àwọn tó wá ń ṣiṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ níbi tí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ dé àti kọ́mẹ́dì room tẹ̀yìn ṣe yẹn kí làwọn ará ni pé èèyàn gbọ́dọ̀ ṣe kinní yẹn kó máa ní kókó má kàn máa lọ pé torí kankan gbóhùn mi ṣá. ẹ sà ó ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ torí mi ò kàn ń wá sí rédíò pé mo kàn fẹ́ lọ sọ̀rọ̀ kí ni mò ń lọ ṣe kí ni mo fẹ́ lọ ṣe máa ń prepare àwọn ẹlẹ́rìí mèrè máa ń prepare program bí ìgbà tí wọ́n ti kówó lẹ̀ pé tó bá ti ṣe dáadáa a gbọ́dọ̀ máa prepare ẹ̀. ayé ìgbà tẹ́yìn ti bẹ̀rẹ̀ yẹn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ àti táwọn èèyàn ń rí tí wọ́n fi ń ṣiṣẹ́ yẹn ó sì wà nú ẹ̀jẹ̀ tí ẹ̀ lè fi wí àwọn ti sìn. ṣẹ́rí ti sìn yẹn náà ṣẹ́ ń gbọ́ àwọn ti sìn ìwọ tó o bá emulate tó o mú lára àwọn ọgbà yẹn wà á jèrè ẹ̀ wọ́n máa rí ẹ ju àwọn ti sìn lọ. bẹ́ẹ̀ni wà á tètè rọ náà yọ. ẹ sà ń bí sìn náà bá àṣìjọwà pẹ̀lú àwọn Yínká Adéríbigbé wọ́n bá wa ni ṣùgbọ́n a tún ti jọwà náà ni ebẹ́ ìrè bá wà bá yín ni bá àṣìjọwà náà. bẹ́ẹ̀ni. so ìwọ tó wá fẹ́ meet up ọmọ yẹn náà ń try o gbọ́dọ̀ ṣiṣẹ́ try bẹ́ẹ̀ náà lóye wà nínú ṣẹ́rí skit tá à ń ṣe yẹn ẹ kàn lè rí i pé social media dá lóòótọ́ everybody fẹ́ pawó bó jẹ́ kó máa ní substance pé kí ni kókó tàbá shoot tó ń gbà mí tàbá rí concept Monday ti máa pè Monday abíọ́sẹ̀ wà múrí nǹkan kan jẹ́ ká yà tàbá sọ máa fúnra látún máa bẹ̀rẹ̀ pé kí ló mú jáde náà. kò wọ́ tiẹ̀. ṣé a fẹ́ fi kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ni àbá fẹ́ fi pa wọ́n lẹ́rìn-ín kí ni yẹn gbọ́dọ̀ bóyá torí bó ṣe train àwa nígbà mi tẹ́mi náà bá wo pé social media kò ní substance kí ni ìtumọ̀ ohun tá a wò yín sìn ọkàn wé sí data kò dáa torí bá a ṣe rò páyé di rúdurùdu yìí náà àwọn tó lè ṣe ẹ́ lóore yẹn látàyè wọn pọ̀ òpònú òlówó arìndìn olùkọ́ lówó tó járìndìn. bẹ́ẹ̀ni. iye wọn ṣí gan-an sòótọ́ bá wù ẹ́ wọ́n mọ̀ pé o lọ́pọlọ pé ẹ jẹ́ ká bẹ́lẹ̀ ìdòwò. ẹ̀kọ́ wà nù tó ń ṣe that is it but ìwà tó kàn ń ṣídìílẹ̀ jẹgàjẹgà olówó ò ní gbọ́ ò ní bẹ́ẹ̀ ṣe. wọ́n ti ẹ̀ ní fẹ́ rírú ẹ̀ ní sàkàdé wọn. that is it ẹ ti parí ẹ̀. so láti wà pẹ̀lú àwọn èèyàn jẹ́ kó máa ní substance jẹ́ kó ní ṣé ìlú ni mo fẹ́ promote ni ṣé mo fẹ́ sọ fún wọn pé ẹ̀kọ́ láyé ni ṣé mo máa wo nǹkan yẹn. ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé yẹn mo fẹ́ kó tó di pé màá yọ̀ǹda yìí mo fẹ́ lórí ọ̀rọ̀ blogging. Yes sir. Presentation. Yes sir. ẹ̀kọ́ àwọn tó ń ṣe blogger àtàwọn tó ti gba ìlànà rédíò báyìí tẹlifíṣàn báyìí kọjá láwọn ibi tẹ́yìn náà ti rìn. Yes sir. mo ṣàkíyèsí kinní kan pé page tí ọ̀pọ̀lọpọ̀ ti ń run program ẹ̀ lórí social media ẹlòmíín ṣe é ṣe pé wíwá tó ń wá gbogbo ìgbà attack fàájà ni ẹlòmíín wọ́n ń rérò. mo ń gbọ́ ìsà. ẹlòmíín ìdẹ̀rẹ̀ kò rérò ṣùgbọ́n nǹkan tó ń ṣàlàyé ń bẹ̀ àwọn nǹkan tó ó nítumọ̀ tó dẹ̀ jẹ́ pé lọ́jọ́ iwájú evergreen máa wà o. bẹ́ẹ̀ ni sà. èrò tí ò rí lónìí ó ń bọ̀ wá padà rí o ńgbà tí àwọn yẹn ò bá rí nǹkan padà mọ́. ńjọ́ tán bá máa bẹ̀rẹ̀ sí ní tèrè ẹ̀ bá máa dé wọ́n máa yọ kọ̀ǹda kúrò nínú rẹ̀ sí ṣe rí kákàn máa ẹ mọ̀ pé gbogbo èèyàn ti di broadcaster lórí social media ẹlòmíì ò train kò mọ nǹkan kan pa ẹ̀ ṣùgbọ́n torí pé ó fẹ́ pawó ohun táwọn wá ń target ni pé kán béèrè fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú Pasuma kán máa sọ fún Pasuma pé ó gbà pé Saheed Òṣùpá sọ pé òmùrí kan get sa torí pé ó ń wá traffic bẹ́ẹ̀ni kí ó lè lọ bá Saheed Òṣùpá á wá yọ bí tí Pasuma ti sọ̀rọ̀ á gbé ti Saheed Òṣùpá á wá gbé mọ́ra wọn ìyá bá dìjà kán lè sọ pé òun ló ṣe é. àyè àwa máa wò ó lásìkò yìí. ẹ ṣàì pé ẹ ń bọ̀. ó ń bọ̀
ó ń bọ̀ ká máa rí nǹkan tí kì í ṣe òótọ́ ká máa wá gbé síbẹ̀. torí pé a fẹ́ pawó. àwọn míì á sọ pé òṣèré mi kú láìsàárẹ̀ ẹni ẹlẹ́ni tó ń jẹ pẹpẹ súpù o. oríṣiríṣi bẹ́ẹ̀ àmọ̀ràn yín fúnrú àwọn èèyàn yẹn. ẹ ṣe rí kì í ṣe àwọn kinní yẹn ti bọ́ rẹ́lẹ̀ mo sì sọ lórí ètò mi kan lánàá ṣe rí social media àti jẹ́ kó máa àwa ló yẹ ká máa ṣàtọ́nà ẹ̀ àti jẹ́ kó máa ṣàtọ́nà wa níbi tí ìyàwó lé ti máa gbọ́ ọ̀tá bá ṣègbéyàwó inú mi dùn pọ̀ ga àgbà MC ní tó bá ní ẹ gbà wọ́n lámọ̀ràn wọn ní lẹ́lẹ̀kẹta o ìwọ ọkọ ìyàwó ẹ̀yin méjèèjì ni ẹ̀yin òbí ẹ fi wọ́n lẹ̀ ẹ má gba ọ̀rẹ́ láàyè o ẹ ṣà ọ̀rẹ́ tí wọ́n ti gbọ́ ọ̀rẹ́ báyìí TikTok lọ̀rẹ́ kẹta wọn. bẹ́ẹ̀ni ibẹ̀ ti ń kẹ́kọ̀ọ́. ibẹ̀ níyàwó ti máa gbọ́ tọkọ ẹ ò bá ti jẹun lálẹ́ ó ti ń yánlè ìyàwó àgbọ̀ àdìmọ́wọ́. ìtò ṣe fọkọ tí ò fi jẹun kò ní wádìí ẹ̀ mọ́. ọkọ tó ní kò jẹun lálẹ́ yẹn sà òótọ́ ìyẹn ò jẹun ẹgbọ́n bíi tíyẹn náà ti rí tiẹ̀ tí ò fi jẹun TikTok náà ní ikú ẹ tó ń yọ yẹn tó o bá fẹ́ slim down má máa jẹun alẹ́ mọ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. imagine TikTok yẹn ni. imagine kọ́lọ̀ kó ṣàánú wa. àmì ọlọ́run sọ. tó mo kí yẹ o bẹ̀bẹ̀ aládìsá. báàgì obìnrin lele. ṣé ni mo fẹ́ gbé yìí ẹni tó ní lọ fẹ́ gbà jájọ náà sí ọ̀kan náà àwọn ọ̀gá wa náà ni wọn ọmọ tèmi mo pè é. now ẹ̀yin tí ẹ̀ ń wò wá tẹ̀lé ń gbọ́ wá ẹ̀kọ́ nínú iṣẹ́ pèdèpèdè lórí rédíò a kàn ń jẹ́ kó máa yé wa ni o ó ṣe pàtàkì ẹ̀kọ́ orí social media ó ṣe pàtàkì. ká máa sọ báyé dayé ká máa wá fi ojú egbò tẹ́lẹ̀ kò dá bẹ́ẹ̀ àwa la máa dá padà sí báyé. ẹ ṣàǹgbà kan kò sí social media náà. níbo. a ṣáà ń live ebẹ́yìn rè ní gbogbo ìgbà story tí mo sọ ìfóònù ò tí ì dé. níbo lẹ ti rí sẹ́lúlà nìkan lọ́wọ́. ló wà àwọn gba àdẹ ni ẹ̀kọ́ fẹ́ mi sọ fún mi pé wàá bá mi ní rédíò ìgbà báyìí ni máa ń wà ń bẹ̀. ẹ̀yà àgọ́ báyìí. mo dẹ̀ ẹjọ́ ṣéun agboola wọn ní kí n wá olóyà lọ bá wọn bẹ̀ yẹn ẹ máa ń gbà yẹn máa ń lábẹ́ igi kan báyìí. bẹ́ẹ̀ni tá a máa ń rẹpa a máa ń ṣeré bẹ́ẹ̀ ẹ bá òtòrọwọ ìtò ń ṣe bí ẹ tí ràn nǹkan yìí èmi ò rí yẹn ṣá. mo fẹ́ fún yín ní ìbéèrè kan ṣé mo láǹfààní àti lórí recording lórí YouTube Ojúgbà Master Channel. hello mo fún yín sà. ẹ ṣeun sà. tẹ bá fẹ́ kó tún ní ìtìjú yìí lọ tó yà tẹ fẹ́ ọdíò tó bá ṣe dáadáa invite mi màá wá bá yín ṣe nílé. ẹ ṣeun. màá wá ṣe anytime. ẹ ṣeun. ọ̀gá mi ni iná ń gbà yẹn tó bá yẹ pé ń gbà yẹn discover wa kẹ̀kàn sọ pé kí ni ọ̀bọ yẹn ń sọ tẹ̀lé wa dáadáa mọ̀ pé ọmọ máa lọ ronú lé ni pé àwọn tó ń ṣiṣẹ́ yẹn gangan èyí tó burú jù ni kó wá béèrè pé ta lẹ́ni ẹ̀kan ní Ṣeun Agboola ó máa lọ káwọ́ lérí lè pé so rọ́bìṣì ni àwọn tó ń ṣiṣẹ́ yẹn gangan ti sọ pé rọ́bìṣì là ń ṣe. èyí tó dùn nú èèyàn jù ni pé Ṣeun Agboola gan rí mi níbi tí mo ti ṣe MC ó fọ́ ó ní kí wá bá àwọn rédíò ṣé mo pín yẹn lọ́tọ̀ ìgara ni kọ́rẹ́jì ni. ẹ jẹ́ a dúpẹ́ pé Ọlọ́run fún aláǹfààní àti ṣe bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run ò fi ká dẹni ẹ̀tẹ́ lọ́wọ́ yín torí pé Ọlọ́run mọ̀ pé máa gòkè báwo ò bá sọ ń gbà yẹn dìbì tẹ máa dé irú sítórì tẹ sọ yìí mi ò nídìí àti dárúkọ at least mo sì lè nàka séèyàn mẹ́rin bẹ́ẹ̀ tó wà lókè lónìí tèmi ò dẹ̀ mọ̀ ń gbà tèmi ń ṣe